kábíyèsí Olódùmarè, kábíyèsí Ifá, àkí ogun ìlú ìfẹ̀tà Ọlọ́run káàkiri àgbáláyé pátápátá bó tẹ fi wo orin ìfọ́ èyí tẹ fi ń gbé òní di láṣẹ lọ́wọ́ Olódùmarè, láṣẹ lọ́wọ́ Ifá. Gbogbo ènìyàn mọ̀ tó gbà mí o, ẹ gbà mí o, ẹ rà mí kalẹ̀. Ní àná mo tún gba lẹ́tà láti Ìlọrin o, ṣe pé wọ́n fún mi lẹ́tà o, mo rí lẹ́tà àtẹ̀jíṣẹ́ lórí péèjì àwọn lọ́ọ̀yà àwọn Ògo Ìlọrin, èyún lọ́ọ̀yà tán pé l'Àjàsà àtòun àti lọ́ọ̀yà àwọn kejì tí ó sáyẹ̀nsì lẹ́tà náà, wọ́n pè yẹn ní US imam. Ẹnì kí ni yóò ṣẹlẹ̀, èmi wọ́n bẹ̀rẹ̀ pé bí gbogbo ìlú ṣe ń sòjòjò àwọn pàápàá jùlọ àwọn Ọ̀yọ́ àtàwọn ọmọ Yorùbá lápapọ̀ tá à ń sòjòjò àwọn èèyàn wa tí àwọn ọmọ wa tí wọ́n jí gbé nílùú Ògbómọ̀ṣọ́ nípínlẹ̀ Ọ̀yọ́, tá à ń sòjòjò wọn, tá à ń bẹ lọ́hùn, táwọn èèyàn tiẹ̀ tí táwọn kan tẹ̀ ń sọ pé kọ́lọ̀ ó ṣàánú wa, ọ̀nà wo la gbà tá a ṣe láwọn ọmọ tó jí gbé gbà padà. Ọ̀rọ̀ yìí ni gbogbo wa ń fà lọ là ń fà mọ́ra wa lọ́wọ́, tá a sì sọ wípé àwọn mùsùlùmí ajínigbé yìí, àwọn báńdíìtì yìí, ipa àrà àwọn mùsùlùmí kí wọ́n bẹnu àtẹ́lu wọ́n ṣe jí wọn gbọ́n ejíyàn gbé. Gbogbo àwọn tó ń paláyé gbé ọba ńlá ní Kwara State náà wà ń bẹ. Gbogbo àwọn tó ń paláyé gbé ọba ńlá ní Kwara State, ìlú Ìgbàjà, ìjagun ìlú Ìgbàjà, àwọn muslim ló pa, àwọn bandit muslim ló pa. Gbogbo local government, kí ló kọ local government yìí, Ayétòrò local government àbí kí lórúkọ ẹ̀, tí wọ́n ti pààyàn ní Kwara State. À ń béèrè lọ gbọ́ àwọn ọmọ Ìlọrin, Ògo Ìlọrin, ẹ̀rí lẹ́tà lọ mú fún ìjọba kẹ́ẹ̀bí lọ́wọ́ pé kí náà fẹ́ bá yín ṣe sí ikú tí ń pa yín Ìlọrin, tí ń pa yín Kwara State jẹ́pẹ̀ generally. Ṣùgbọ́n ẹ ráyè àti kọ lẹ́tà síta lọ́lọ́run, ẹbí yín ka lẹ́tà náà tí o mú gbọ́ o. Lẹ́tà náà wọ́n gbé jáde ní àná should be 23 of May, àbí ṣe May láwàá oṣù karùn-ún. On the 20 na sign. Ṣùgbọ́n lẹ́tà yìí àtọ̀tọ̀ tí wọ́n ti sign, ṣùgbọ́n àná ni wọ́n tó fi sí orí péjì wọn, tí wọ́n sọ pé àwọn fún tààlọ́ ní kìlọ̀ lórí fọ́nrán kan tí a ṣe ní ìgbà ọdún ìtúnu àwẹ̀ tá a pé fa òwákíbárú láìlà ìlàlá ò ní wọ́n sọ̀rọ̀ lórí. Ifá o Ajagunmalè. Ifá o Akíbárú. Ètò tí wọ́n gbé tó wá dòbí ni pé ó wá tó àsìkò, ó tún wá bọ́ sásìkò táyé tí ẹ̀yin Fúlàní yìí, Mùsùlùmí tẹ̀ wá jẹ́ àwọn agbé nípìnlẹ̀ Ọ̀yọ́. Gbogbo ọ̀rọ̀ tá a wá sọ síwájú nípa àjínigbé tẹ̀yin Mùsùlùmí Fúlàní òfò yìí, ẹ̀yin dáradára yìí tá à ń fi ẹ̀sùn ẹ̀kàn yìí tá a ní ọwájẹ́jọ́ ẹ̀ wà rí jẹ́. Níta lọ́lọ́run ó sọ ọdún wa, nígbà ọdún wa òun náà kírun wà lẹ wá ń pe wu ayé sí. Dájúdájú yìí tá à ń sọ náà ni pé ẹ̀rọ ọ̀rọ̀ yìí tó ẹ̀sìn jẹ́ yín lógún ju gbogbo nǹkan lọ. Wọ́n pààyàn ní Kwara State, ẹ̀wà bẹ́ẹ̀ ṣe ẹ̀wà ìgbésẹ̀ tí ẹ̀yin Ògo Ìlọrin, Ìlọrin heritage tẹ́ ń kọ lẹ́tà wèrè yìí, ẹ̀wà ìgbésẹ̀ tẹ́ gbé fún òṣèlú pààyàn mọ́, ṣùgbọ́n ilé gbé gbèsè lórí ìdúkokò mọ́ta lọ́lọ́run, yín ka lẹ́tà náà fún yín. Ẹ wá gbé lẹ́tà jáde fún mi, ta lọ́lọ́run àwọn fẹ́ kó yọ lẹ́tà, kó yọ fídíò, àwọn fẹ́ àwọn fún last warning, kódà àwọn tó láwọn fún mi ó tó láwọn fún mi gbèkéde ọjọ́ márùn-ún. Tẹ́ẹ̀bà wá sẹ̀yìn kíláyà ọjọ́ márùn-ún, ẹ̀yin kí ló kọ yín, ẹ̀yin Ìlọrin heritage ní sí oríire, tẹ́ẹ̀bà sẹ̀ kẹ́kẹ́lẹ́ tẹ́ àgbègbè sẹ̀ kẹ́ wá bẹ̀ sí wá gbé mi láàrin ọjọ́ márùn-ún, Ìlọrin heritage tẹ́ẹ̀bà wá gbé mi láàrin ọjọ́ márùn-ún ní sí oríire. Ẹ ṣe kálẹ́tà wọn fún yín láti wọ́n sáyẹn barrister US imam sáyẹn, lọ́ọ̀yà àwọn Àjàsà náà sáyẹn. Lẹ́tà yẹn on 20th May 2026 ni wọ́n kọ, but àná 23rd May 2026 ni wọ́n gbé jáde. Wọ́n ní lẹ́tà title lẹ́tà yẹn ni wọ́n ní letter demanding for an immediate retraction of
insightful